Wàláhì tàláhì. nǹkan pọ̀ ń bẹ́ẹ̀. Ẹni tí ó gbé oníkàlù ẹni tí ó bá wà àlùjánnà ẹni tí ó gbé wà àlùjánnà nù. n tí ó gbé wọnú. Ẹni tí ó bá wọná ẹni tí ó gbé wọnú. Allahu akbar. Kẹ́sì wàá máa wọ̀rọ̀ àlùjánnà àti iná o. Wàláhì kò sí ètò rọrùn wọ̀. kò sí tó rọrùn wọ̀. Kò sí ètò àwọ̀ lọ́fẹ̀ẹ́. kò sí tí wàá wọ̀ lọ́fẹ̀ẹ́ iṣẹ́ ọwọ́ ẹ náà ni ó gbé ọ sínú kan nínú méjèèjì. Tó bá fẹ́ wọ àlùjánnà. tó bá fẹ́ wà àlùjánnà. Ó ṣiṣẹ́ wọ̀ ni. ó ṣiṣẹ́ wọ̀ ni. Ẹni tó bá fẹ́ wọ náà náà òun náà ó ṣiṣẹ́ wọ̀ ni. òun náà ó ṣiṣẹ́ wọ̀ ni. Kò tún ní wọ lọ́fẹ̀ẹ́. kò tún ní wọ lọ́fẹ̀ẹ́ bí ó ṣe dáa tó náà. Òun àlùkò sọ pé faman ya'mal. الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين قال يا إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين يا ربي بالقرآن ودينك الإسلام والمصطفى لهدينا طول حياة الشيخ موسى يا ربي بالقرآن ودينك الإسلام والمصطفى لهدينا طول حياة الشيخ موسى إلهي طول حياة الشيخ موسى طول حياة الشيخ موسى. Ẹ dákun ẹja yorùbá Ànábì Muhammad. ẹja yorùbá nàbì dáadáa. Ẹja sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Ẹ̀yin ìyá wa ẹ sọ pé sallallahu alayhi wa sallam. ẹ̀yin ìyá wa yorùbá nàbì dáadáa. A kí Ọlọ́run. Allahu akbar. A sì kí Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ànábì tí a kọ́ dá. Ànábì tí ó wá kẹ́hìndé gbẹ̀gbọ́n. sallallahu alayhi wa sallam. Ànábì tó mú kẹ́ tó máànú tó mú dùnú tó mú ìmọ́lẹ̀ wá sí ayé wa. sallallahu alayhi wa sallam. Kíkẹ́ àtọ́lá Ọlọ́run kó máa lọ bá a. amina. òun àtàwọn sàhábì àtàwọn aráalé rẹ̀. àmín. Salatul Fatih. àwa fi tọ́lọ́run àtànábì Muhammad. sallallahu alayhi wa sallam. a fi kí ìkàlẹ̀ 10 minutes la fẹ́ fi sọ̀rọ̀ sọ ìyá ẹ má bínú wọ́n á dá yín lóhùn sí láàrin 10 minutes nínú 10 minutes yẹn a kí bàbá wa Ìmọ̀tọ́lá. salamun alaykum sunnatun nabawiyyatun ijabatuhu faridun ala kulli muslimin. nínú ìṣẹ́jú mẹ́wàá ẹ̀ á kí kalẹ̀ àwọn àfáà
salamun aleikum. nínú mẹ́wàá kí bàbá wa Al-Mubarak. salamun aleikum. nínú mẹ́wàá yẹn náà láwọn abára sọ ìrántí ráńpẹ́. sunnatun nabawiyatun. a sì ṣàdúrà fúnra wa. ijabatu faridun ala kulli muslimin. a kí bàbá wa Ìmọ̀tọ́lá. adamallahu hayatahu. àwa tí ń gbórúkọ bàbá ti pẹ́ àmọ́ mo wò rí mo sójú rí. allahu akbar. ọlọ́run ló wá ní kẹ́mi àti Alfa Al-Mubarak pàdé. bàbá Alfa Al-Mubarak ló wá ròyìn bàbá fún mi dáadáa. ní ìròyìn tó yẹ pé tí Alfa Al-Mubarak bá ròyìn bàbá ẹ sì rò pé ẹ̀yin gan bá bàbá gbé ni. إذا جادت الألفاظ يوما بمدحة فأنت الذي نعني وفوق الذي نعني. kí n tó mọ̀ wípé àwọn ni wọ́n bí Alfa Al-Mubarak ó pẹ́ ṣé yorùbá yẹn yẹn báyìí. Allahu akbar. nítorí pé bí wọ́n ṣe ń ròyìn wọn ní dáadáa èyí ó sì mọ̀ rò pé bàbá ọlọ́run dákunjẹ́ àríyìn pẹ́ o. àmín. ọlọ́run dákunjẹ́ àríyìn pẹ́. àmín. ọlọ́run dákunjẹ́ àríyìn pẹ́. àmín. oúnjẹ ọmọ lélẹ̀ ọlọ́run jẹ́ ẹ jẹ́ pẹ́. àmín. oúnjẹ ọmọ lélẹ̀ ọlọ́run dákunjẹ́ ẹ jẹ́ pẹ́. àmín. ó wá bẹ̀rẹ̀ látòrí Alfa Al-Mubarak tó fi kárí gbogbo ibi tó dé. ó bẹ̀rẹ̀ látòrí bàbá mi Sheikh mi tó fi kárí gbogbo ibi tó dé ọlọ́run ò ní pa wọ́n fún yín. àmín. bó ṣe wù kẹ́ pẹ́ tó láyé ọlọ́run ní mú kọ̀ọ̀kan nu wọn lójú yóò. àmín. ọlá nàbà Muhammad. sallallahu alaihi wasallam. ọlá la ilaha illallah. àmín. mo fi ti yín mo fi kí ìkàlẹ̀ àwọn àfà ọjọ́ ló ń lọ o ìbámu dárúkọ yín lẹ́yìn kankan àmọ́ mo fi kíkí tá a mọ̀ kíra wa níjọ́ gbé dàlùkìyàmọ̀ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. mo wá kí olólùfẹ́ mi ọ̀rẹ́ mi ẹni tí mo máa ń bá sọ̀rọ̀ ayatollah Allahu akbar. Sheikh Muhammad Taofeeq Al-Mubarak. adamallahu hayatahu. ìgbà míì èèyàn ó ti mọra èèyàn ti pẹ́ tí ó sì ní sàlákọ̀ gidi láàrin yín. ìgbà míì èèyàn ó sì mọra èèyàn láàrin ọdún kan èèyàn ó sì trust ẹni náà for life. Allahu akbar. nínú àwọn téèyàn ń trust for life tí ẹ pé pípẹ́ bíbẹ́ wọ ò tí ì pẹ́ jù òun náà ní Alfa Al-Mubarak. mo kí yín iṣẹ́ ọlọ́run ni ẹ gbé dání. iṣẹ́ ọlọ́run lẹ gbé dání. iṣẹ́ àwọn ànábì ọlọ́run lélẹ́yìí. iṣẹ́ àwọn ànábì ọlọ́run ni. torí àwọn ànábì náà máa ń mú ìdùnnú lọ́ máa ń mú ìfọ̀kànbalẹ̀ ni wọ́n máa ń mú ayọ̀ wọnú àdúgbò tí wọ́n máa ń bẹ. Allahu akbar. gbogbo alamọ̀tà ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ànábì tí wọ́n fẹ́ pa nílùú Mọ́kà àwọn tó fẹ́ pa ni o àmọ́ kótó dìgbà náà kótó pẹ̀rẹ̀ ẹ̀ ló jíṣẹ́ wọ́n dá owó sí lọ́wọ́ àwọn tó tọ́jú dúkìá wà lọ́wọ́ rẹ̀. wàlà ọmọdáhùn múrí. àwọn náà fẹ́ wá pa pé ìwọ ṣe pẹ̀rẹ̀ ẹ̀ lánàá bì. ó ṣe pera ẹ. ànábì wa fẹ́ sá lọ sí Mọ̀dínà. sallallahu alayhi wa sallam. kótó sá lọ wá pé àlí ó wá nídàkùn wàá fún ìyá alágbájá ní kinní báyìí wàá fún ní wàá nǹkan báyìí. fún bàbá alágbájá ó tọ́jú kinní báyìí sí mi lọ́wọ́ n tó wà lọ́wọ́ mi eléyìí tọ́jú kinní sí mi lọ́wọ́ kò tí torí pé àwọn náà fẹ́ pa kó wá gbé gbogbo dúkìá wọn sá lọ. kò gbé dúkìá wọn tó wà lọ́wọ́ ó ànábì pè òfin sá fóníkàlùkù lọ. kó tó gbé ó gbọ́dọ̀ make sure pé òun kò ní Mọ́kà níjọ́ náà lọ. sallallahu alayhi wa sallam. ẹ rí pé ṣáà ànábì Ọlọ́run rẹ gbé dání. sallallahu alayhi wa sallam. akin akin. mo kí ṣéwù mi alálàkùbà akin jù báyìí lọ. amina. mo kí ájì múlà ọ̀rẹ́ mi dáadáa alálàkùbà akin jù báyìí lọ. àmín. mo kí ṣéwù wa alálàkùbà akin jù báyìí lọ. amina. sálàlà àwọn tó ṣùpá Allah òṣùpá yóò ní wọ̀ o. amina. ọlànàbà Muhammad. sallallahu mo alayhi wá wa kí sallam. gbogbo wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. láì ní gbàsìkò rárá wọ́n ní motivation speaker ni wọ́n kọ́ lecturer síbẹ̀ káwa motivate ara wa ń bí ilé ni eléyìí mo tún láìkẹ́ òun tún yàtọ̀ lecturer ti pọ̀ ó ti pọ̀. ẹ já mọ motivate ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà mo láìkẹ́ eléyìí bó ṣe lọ yìí àmọ́ kò sí tọ́pìkì bẹ́ẹ̀ àbí Al-Mubarak
kò sí tọ́pìkì mẹ́ẹ̀. alukurani ó sọ wípé bàdà bisimilayi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. gbólóhùn méjì yẹn ó kéré ní. ó kéré lójú. àmọ́ wàláhì tàláhì. nǹkan pọ̀ ń bẹ́ẹ̀. ẹni tí ó bá wà àlùjánnà ẹni tí ó gbé wà àlùjánnà nù. ẹni tí ó gbé wọnú. ẹni tí ó bá wọná ẹni tí ó gbé wọnú. Allahu akbar. kẹsàn-án wa máa wọ̀rọ̀ àlùjánnà àti iná o wàláhì kò sí ètò rọrùn wọ̀. kò sí ètò rọrùn wọ̀. kò sí ètò àwọ̀ lọ́fẹ̀ẹ́. kò sí tí wàá wọ̀ lọ́fẹ̀ẹ́ iṣẹ́ ọwọ́ ẹ náà ni ó gbé ọ sínú kan nínú méjèèjì. tó bá fẹ́ wọ àlùjánnà. tó bá fẹ́ wọ àlùjánnà. ó ṣiṣẹ́ wọ̀ ni. ó ṣiṣẹ́ wọ̀ ni. ẹni tó bá fẹ́ wọ náà náà òun náà ó ṣiṣẹ́ wọ̀ ni. òun náà ó ṣiṣẹ́ wọ̀ ni. kò tún ní wọ lọ́fẹ̀ẹ́. kò tún ní wọ lọ́fẹ̀ẹ́ bí ó ṣe dáa tó náà. ó lálùkọ́ni sọ pé wa man ya'mal. mithqala dharratin khayran yarahu. tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámọ̀ gbogbo iṣẹ́ tí a ṣe ní dáadáa ó wàá fi hàn wá báyìí. ẹni tó bá ṣiṣẹ́ aburú náà wọ́n fi hàn báyìí. wọ́n wàá sọ pé èwo ló tẹ̀wọ̀n jù ṣé dáadáa rẹ̀ ló tẹ̀wọ̀n ni àbí ìdàkejì èwo ló pọ̀ jù nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣé dáadáa ni àbí ìdàkejì. ẹ wá wẹ lómi bí dáadáa ṣe rọrùn tó yóò nira fún láti ṣe. yóò nira fún láti ṣe. èyí tí ò wá da rárá pátápátá ìwà burúkú òun ni ó wàá rọ̀ lọ́rùn. òun ni ó wàá rọ̀ lọ́rùn. ṣé báwọn èèyàn ni wọ́n ń wọ èyí tẹ̀yìn fi ṣe tẹ̀yìn sọ pé ẹ̀ ń ṣe fọ́lọ́ yìí àwọn èèyàn ń ná jù báyìí lọ lórí aburú. Allahu akbar. wọ́n tún gbórúkọ wọn báyìí sí. ó tún fi hàn gbangba ni. wọ́n ní kásikẹ́ẹ̀tì ni wọ́n wá ṣáná wọlé wọ́n tún wá kó orúkọ wọn sí orúkọ tó wà hàn lára bíbọ̀dì báyìí pé ẹni tó wọ́n dà eléyìí rè ó náwó ju eléyìí lọ. ó náwó ju eléyìí lọ. àmọ́ kò ní ẹ̀san yóò gbẹ̀san bẹ́ẹ̀ o àmọ́ kò ṣẹ̀san dáadáa irú ètò yìí ó gbà yìí. Allahu akbar. wa man ya'mal mithqala dharratin sharran yarahu. àní bí iná ṣe lágbára tó tọ́lọ̀ ń ṣe ròyìn iná tó àwọn èèyàn tún ní wọ́ lọ́fẹ̀ẹ́. àwọn èèyàn tún ní wọ́ lọ́fẹ̀ẹ́. irú ètò yìí ṣe yìí bàbá ó ti ní ẹlòmíì lára. ó ti ní ẹlòmíì lára. owó tá a ná ń bẹ̀ kò ní tó èyí tí ó lọ fi gba fàájì lálẹ́ o àmọ́ ìyẹn pè rẹ̀ torí padì sọ àti kọ́ lọ́mọ náà dì ìyẹn pè rẹ̀ eléyìí tá à ń ṣe yìí sì ń wò pé trash shit eléyìí. ìranù náà ń ṣe. àmì èyí tá a wà ní Quillox lálẹ́ àbí kílókè yìí tó máa ń lọ ní kíní o ìyẹn pè rẹ̀ ibẹ̀ ni ó ti ná owó tó fẹ́ ná kò mọ̀ pé bí ó ṣe ń ná bẹ̀ ni wọ́n ń kọ àbúrò rẹ̀ lẹ̀. wà máa ń yá máa ń ní náà. èyí ti dáadáa wá ń kéré. ó ń kéré. èyí aburú ń pọ̀. ó ń pọ̀. bàbá agbọ́lá máa sọ̀rọ̀ kan. Adamallahu hayatahu. wọ́n ní gbìyànjú kó fàbúrú kan lẹ̀ kó mú dáadáa kan. Allahu akbar. àwọn mọ̀ pé kò yí sí láti fi gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. kò yí sí láti fi lẹ̀. gbìyànjú pé lọ́dún yìí mo fi aburú kan lẹ̀. mo fọtí mímú lẹ̀ àbí mo fi ṣìnà lẹ̀ mo múrun. Allahu akbar. jẹ́ àmà intercept ara wọn díẹ̀ tí yóò fi tán kò yí sí àti kúrò lẹ́ǹkan náà. torí ìjọ tí gbogbo wa bá padà sọ́dọ̀ Ọlọ́run ọba wọn wá béèrè pé ó yẹ gbéṣẹ́ rẹ̀ wá ẹni tí aburú rẹ̀ bá pọ̀ jù ó mọ ibi tó ń lọ ẹni tí dáadáa rẹ̀ ń pọ̀ jù òun náà mọ ibi tó ń lọ Ọlọ́run dákun kọ́ ilé nínú iṣẹ́ dáadáa yín. Àmín. Ọlọ́run kọ́ ilé iṣẹ́ dáadáa yín. Àmín. kéèyàn máa ṣe iṣẹ́ báyìí olóore tó máa ń bí o. olóore tó máa ń bí kí làáfẹ́ olórin wí. Idha jadati dunya alayka fajudi biha. wọ́n gbé fẹ́ lómi kálómi náà kà á. Inna mutaqarrabun. kí ló wí bá ló ṣe wí. Idha jadati dunya alayka fajudi biha. táyé bá ń zẹ̀ fún ẹ lọ́wọ́
tí gbogbo ẹ̀ ń da lọ́wọ́ fún ẹ عليك فجد بها tí gbogbo ẹ̀ ń zẹ̀ إذا جادت الدنيا tó ń cash out lọ́wọ́ عليك فجد بها ṣe dáadáa pẹ̀lú ẹ ọmọ ìyá mi. على الناس ترى إنها تتقلب ṣe dáadáa fún àwọn ọmọ èèyàn. iná تتقلب torí ayé torí yìí àmọ́ yí padà ọlọ́run ní jó yí padà sábúrú fún wa. آمين ayé ta rí àmọ́ yí padà الله àmọ́ dáadáa tó bá ṣe nígbà tó ń da fún ẹ lọ́wọ́ òun la yóò mọ̀ pé ẹni yé èèyàn gidi ni kò gbọ́dọ̀ ṣubú. الله bàbá Agboola wọn máa sọ fún wa دام pé الله حياته bàbá ìyá àwọn ọmọ ń fi kankan pé tó bá kù díẹ̀ kọ́ ọmọ òun já sí kòtò dáadáa tóun ti ṣe ní ayé yóò sì الله bẹ́ẹ̀ ni. àmọ́yé ìgbà ni àwa gan tá aláṣírí kan tá à ń fà á ní sọ̀bù nìkan tá à ń wẹ̀ الله á ní tẹ̀síwá kan tá à ń ṣe الله gbogbo ẹ̀ ó sì wá fẹ́ mọ̀ dàbí ẹ̀ pé ó ń lọ smoothly fún wa táà náà bá wà á rí pé iṣẹ́ táwọn àwọn òbí wa ti ṣe ni gbogbo dáadáa tó ti ṣe ni ìzẹ̀ ajá dàtì. دنيا عليك فجد بها táyé bá ń da fún ẹ lọ́wọ́ ṣe dáadáa عليك فجد بها tí ó bá pẹ́ wọ́n ló ń rẹ́ni lọ́wọ́ tí káwọn ará àdúgbò rẹ mọ̀ عليك فجد بها tó bá pẹ́ wọ́n ló ń káṣà tí lọ́wọ́ tí káwọn ọ̀rẹ́ rẹ mọ̀ عليك فجد بها tó bá pẹ́ wọ́n ló ń bìzà fún lọ́wọ́ jí kí àwọn fámìlì rẹ عليك tí káwọn náà gbà ń bẹ̀ tí wọ́n gbádùn bẹ̀. على الناس ترى إنها تتقلب nítorí ترى èyí tí wàá fi kásẹ̀ ńlẹ̀ تتقلب èyí tí wàá fi kásẹ̀ ńlẹ̀ òun náà ni pé ayé máa ń yí padà. الله olówó méjì kan ń bẹ ládùúgbò wa الله ìkan ń bẹ ní Àjà ìkan ń bẹ ní VI olówó méjì ni wọ́n tí bá ti ń sọ bá ká mo sọ́dọ̀ lẹ́yìn tí mo mẹ́ni tí mo sọ ìdí máa fẹ́ lọ ni pé ìkan àwọn méjì lówó nọ́mà àmọ́ ìsọwọ́tọ̀ rẹ wọn kò dàbí kò jọra wọn ìmí máa ń fún èyí alákọ̀ọ́kọ́ máa ń fún yàn ní àjì ẹ̀kọ́ sáà mo lọ àjì gíní olówó sáà lọ àjì àmọ́ ìkejì òun ibi lẹ́yìn ìgbà tó bá fún yàn ní àjì tán òun máa tó wá establish èèyàn pé kí ló fẹ́ ṣe ní ayé ẹ̀. tó bá darí ájì. yàtọ̀ sí ájì gan ó lè kó bá jẹ́ kírísítẹ́nì gangan lòun kí ló fẹ́ ṣe ní ayé ẹ̀ kí ló ti bá fún ẹ lẹ́yìn báyìí èló ni wàá fi achieve kí ni ṣe business á move ó wá ṣe bẹ́ẹ̀ fáfá mọ ìgbà ìdí máa fẹ́ lónìí pé EFCC wá gbọ́n méjì. Allahu Akbar. wọ́n probe wọn ọlọ́run ṣáà ní pé kí kéèsì yẹn dá ẹ̀ àmọ́ wọ́n gba gbogbo property àwọn méjèèjì ẹni àkọ́kọ́ tó ń kọ́ mọ́ ọ́rọ́ yàn láàjì pé ájì pé ìwọ òun ló tún mọ́ gbáradà o kárí mi àwọn tó ń lọ láàjì ibi tán wà náà náà ṣèwádìí ni. yàrá kan tán gbà lọ náà darí sí. àmọ́ ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì tó ń ṣe dáadáa tẹ́kẹ́gbà tó dáa fún ó ń jí káwọn mọ̀ ó ń jí káwọn mọ̀lẹ́bí mọ̀ ó ń jí káwọn ọ̀rẹ́ mọ̀ ó ń brought àwọn èèyàn up láàrin ọjọ́ méjì tí wọ́n filẹ̀ ní prison pé láyé ìgbà tó gba bẹ́ẹ̀lì ẹ̀ tán wọ́n dẹ̀ dá 50 million jọ fún. Allahu Akbar. pé bàbá ẹ kọ́kọ́ lọ fi eléyìí sinmi ẹ bí lọ fi bẹ̀rẹ̀ ayé àtúnyìn padà náà. ẹ fi bẹ̀rẹ̀ gbèsè ayé mi. ká fi wá ro iye tá a ṣe fún yín tẹ́ fi padà sí. bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀. 50 million tún tó yàn padà sókè. Allahu Akbar. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kéèyàn máa ṣe dáadáa olóore ti ń bí mákàtí pé torí pé ó ti lówó má tọwọ́ bá pò pé ọwọ́ tó dì yìí ò ní là tó o bá la ọwọ́ tó dì yìí láti fúyàn èmi náà ò ní wọ̀ ìgbà tí mi náà bá fẹ́ wọ̀ yóò bá ní dídì ni kò sí bí ó ṣe wọ̀. isi abatiri ya hukafa gitanimuha. zahabat. ya hukafa gitanimuha. فإن لكل آسفة سكون فإن لكل آسفة سكون. bó bá ń ṣe dáadáa tó ń ṣerú nǹkan tá a fà wà Mubarak ṣe yìí ọlọ́run mọ̀ kọ́ ládàá fún ọ
àwọn tẹ fún lẹ́ni ò ní gbàgbé inú wọn ó dùn ibi tí wọ́n ti ń jẹ́ ládàá ń bọ̀ àbáyín bí ládàá ṣe ń bọ̀ àbáyín wọ́n kọ́ lọ́run náà pé Al-Mubarak ṣe dáadáa lẹ́nu ó yẹ pàdé ẹ̀pà ní ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n gbé wọn ra wọn kí ni dáadáa tó ṣe lẹ́nu kí ló wọ̀n ó yá nínú ẹ̀ṣẹ̀ tó ní kí ló wọ̀n bẹ́ẹ̀ ó yẹ ẹyọ lẹ́sẹ̀ fi dáadáa fi rọ́pò fasubahana rabbika رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا اللهم صل Allahumma ṣe lè láṣẹ mọ́. Allahumma ṣe láṣẹ mọ́. Afawa Al-Mubarak. Afawa Al-Mubarak. Dáadáa tó ń bẹ nínú kéèyàn máa ṣe dáadáa. Dáadáa tó ń bẹ nínú kéèyàn máa ṣe dáadáa. Ọlọ́run ní fi wọ́n yín o. Ọlọ́run ní fi wọ́n yín o. Agbádá kìíní làwa ní. Alágbádá àfàtẹ́kọ̀ọ́ sí. Alágbádá àfàtẹ́kọ̀ọ́ sí. Ọlọ́run ṣe dáadáa. Ọlọ́run ṣe dáadáa. Ọlọ́run bákun mọ́sẹ̀lẹ̀ ìdásí mọ́. Ọlọ́run mọ́sẹ̀lẹ̀ ìdásí mọ́ fún wọn. Mọ́ wá ti pa wọ́n sí. Ọlọ́run máa gbé wọn ga. Ọlọ́run máa gbé wọn ga. Ọlọ́run Muhammad. La ilaha illallah. Dáadáa tí ń bẹ ń bẹ. Dáadáa tí ń bẹ ń bẹ. Ọlọ́run máa fi wọ́n yín láyé. Ọlọ́run máa fi wọ́n yín láyé. Ọlọ́run Muhammad. Àwọn bàbá wa ìmọ́tọ́lá. Àwọn bàbá wa àgbà ìmọ́tọ́lá. Ọjà rí pẹ́ bàbá. Dáadáa tí Afa Al-Mubarak mọ́ fi ń ròyìn. Dáadáa tí Afa Al-Mubarak mọ́ fi ń ròyìn yín. Oyè láti wá rí lónìí yìí. Bàbá ẹ̀ ní kú láíláí. Ẹ̀ ní kú láíláí. Ẹ̀ ní kú láíláí. Ẹ̀ ní kú láíláí. Wọ́n lẹ́bu wa Muhammad. Wọ́n lẹ́bu wa Muhammad. Gbogbo wa tá ń bẹ́ ń bí lónìí. Gbogbo wa tá ń bẹ́ ń bí lónìí ẹja tẹ́wọ́. Ọlọ́run kò gbàdúrà wa. Ọlọ́run gbàdúrà wa o. Gbàdúrà wa. Ẹni wọ́n mọ. Ẹni wọ́n mọ. Ọlọ́run dákun ọlọ́ba fúlọ́mọlá lùbáríkà ẹni wọ́ya ọlọ́fíà yàrá ẹni wọ́kọ ọlọ́fúlọ́kọ lùbáríkà ilé ni wàhálà tiẹ̀ ọlọ́mọlélẹ́ owó ni wàhálà wa ọlọ́fún wa lówó ọlọ́bùwà Muhammad gbogbo tó bá dúdú kálukú lọ́kàn ọlọ́ba amúkọ́mbẹ́ ọlọ́lá ilaha illallah. àwọn kan wà ń bí lónìí. àwọn kan ń bẹ́ ń bí lónìí. Aṣọ tí wọ́n wọ̀. Aṣọ tí wọ́n wọ̀. Aṣọ tó dáa ni. Aṣọ tó dáa ni. Bàtà tí wọ́n wọ̀. Bàtà tí wọ́n wọ̀. Bàtà tó dáa ni. Ojú wọn fine. Ojú wọn fine. Àmọ́ tó ń dùn wọ́n. Àmọ́ tó ń dùn wọ́n. Kò ṣe tó hàn. Kò ṣe ohun tó hàn níta. Ó lọ fẹ́ wọ́ọ̀sì ju ẹlòmíì tó wà níbí lọ. Ó wọ́ọ̀sì ẹlòmíì tó wà níbí báyìí lọ. Àmọ́ kò sẹ́ni tó lè bá sọ́jú Ọlọ́run lọ. Àmọ́ kò sẹ́ni tó lè ṣe Ọlọ́run bá lè kí ọlá lọ. Ọlọ́run bá omeni náà. Ọlọ́run bá omeni náà. Ó mọ́nú wa. Gbogbo tó bá ń dùn wá pátá lọ́kàn. Ọlọ́run bá dákun pa wá mílẹ̀ dáadáa. La ilaha illallah. La ilaha illallah. Lẹ́mẹ̀ta láṣẹ. Kí ọkàn wa wà ń bẹ̀. Kí ọkàn wa bẹ̀ ń bẹ̀. Kí ọkàn wa bá Ọlọ́run sọ̀rọ̀. Kí ọkàn wa bá Ọlọ́run sọ̀rọ̀. Àwọn ẹni Ọlọ́run bí àwọn bàbá ìmọ́tọ́lá. Bàbá ìmọ́tọ́lá ni Ọlọ́run. Àwọn fa aláìlára 2 million. 2 million wò kí fa. Ẹyọ kan méjì mẹ́ta. Ẹyẹ kẹta wọn bá ti wí. Torí pọ́kàn wọn wà ń bẹ̀. Torí pọ́kàn wọn bẹ̀ ń bẹ̀. Àmọ́ wa. Ìtàfi fa 2 million. Ìtàfi fa 2 million. Láti fẹ́ yẹ kẹ́. Ọkàn wa ti lọ síbi kan. Bóni kọ́sọ́mà yóò sanwó lé ní. Ọkọ wa ti lọ bò mí. Ìyá tó fẹ́ jẹun. Ìyàwó tó fẹ́ gbowó. Gbogbo ọkọ wa ti lọ bẹ̀. Wọ́n lọ bá ìmọ́tọ́lá lónìí. Ọlọ́run o. Bá gbàdúrà gbogbo ata mẹ́yà yín. Àdúrà ta ṣe ń bí. Ọlọ́jọ́ gbà. Ilá. Illallah. Rasulullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah. محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. صلاة الفاتح. اللهم صل على سيدنا الفاتح وخاتم السبق لا صلاة كبلاك ولا دلا سكال المستقيم وعلى آله أخذ بكداغنا يا ربي طول حياتا مدير دار الفلاح بكل خير ومال بجاه رب الفلاح يا رب طول حياتا مدير دار الفلاح بكل خير ومال بجاه رب الفلاح.